ẹ fẹ́ rí wèrè. kí ló rárá dáwọ́ ìyá torí Ọlọ́run. Alani kí ṣẹlẹ̀ toro ti ń parí ìdàrídà ní látìgbà ro ti páàkì ibè kí ṣẹlẹ̀. ṣé kí ni máa ń sẹ̀yìn ọmọ Ìjẹ̀bú iná ṣé bí etí rẹ bá di sójú rẹ fọ́ ni ṣé ọ̀rí pọ́kọ̀ ti takú ọkọ̀ lọ́mọ ni. Alani mi mi ṣàwakọ̀ mi lè mọ orun rẹ̀ ṣọkọ̀ kí ṣe kó mi ṣe wáyé wo tí kò ṣe kíá o. sórí ẹ̀yin ọmọ Ìjẹ̀bú lẹ́yìn ojúde ọba kò sí nǹkan mi tẹ́ ẹ mọ̀ sí lẹ́yìn kí wọ́n wọnú kí sí nǹkan dáná fọ̀gá kò sí nǹkan ọmọ ṣe máláyé rẹ. o máa tẹ́tí gbọ́rọ̀ wọ́n máa mẹ́rùn lójúde ọba àwa àmṣọmọ àlè Ìjẹ̀bú àwa rè jẹ́fọ́ ká dúró tán wáyé àwa abolóde fẹ́ lójú tí kò pé Ìjẹ̀bú fọ kí Ìjẹ̀bú wa bá rẹ̀ kó wa bá rẹ̀ mọ́wọ́ náà wọ́n náà mọ̀ fọ ń ṣẹlẹ̀ wọ ẹ̀yìn ọmọ Ìbàdàn rẹ̀ fọ ó sì ju ilé ìbá wọn wo ń bẹ nẹjọ wẹ́wẹ́ ńládàáná ńlé. ó nẹjọ wẹ́wẹ́ kò sí wàhálà múra sí sọgbọ́. wo sí kó dé mi náà o. múra sí sọ́ọ̀nì bọ́ọ̀lẹ̀ ni sọ́ọ̀nì tẹ̀lé mi lọ́dẹ̀ wọn tó sọkọ ni. èmi jẹ́ mẹkáníìkì àbí kí mọ̀ rèmi sọkọ ìwọ ro gbaṣẹ́ dráìvà o náà máa gbẹ ni dráìvà ro gba iṣẹ́ dráìvà ro gbà dédé rẹ̀ bá dẹ̀ ti ṣe pẹ̀nàkọ̀ rí pọ́blẹ́mù tẹ̀rẹ̀ ọ̀rọ̀ oúnjẹ rẹ̀ bá mi kìsìnì àti irun fún dáná níbẹ̀ ìwọ rèmi sọkọ láwọ́kọ̀. Ojúmitọ́lá o sọmọ pọ́ńkẹ́ ò tí ì jẹun lọ́sìn ní kí n gbé ẹ lọ títà kọlọ ìran tó máa jẹ wá látàárọ̀ ní ìsìn ọ̀n sọ́ọ̀sì ọ̀n ṣeré àríyàdì ọ̀ ní bọ́lẹ̀ kò sí wàhálà mọ́ ọ̀rọ̀ ojú olórí ibú mbẹ̀ tó bá ti wọ́n ní kọ́ mọ́ sí mọ́ fẹ́bi pọ̀gá sọgbọ́ fẹ́bi pọ̀gá mọ́ ṣe òsì mbẹ̀ sọgbọ́. lórí burúkú èmi tí mo ti fowó epo mo ti fi lọ ijó gẹ̀lẹ̀dẹ̀ á sí rẹ̀ ibi tá a sùn sí láwàá yìí. kí ni ń ṣe. ẹ fẹ́ rí wèrè. Alani kí ni. mo mọ̀ fọ nígbìrà tí máa kúrò nílé bó ti ń ṣe bálábàlá bíi tẹ́lẹ̀ aláfọwọ́ yìí rí tí mo fọ ònẹ́ṣẹ́ burúkú kọ̀rọ̀ òfẹ́ ṣe náwó ó dá mi lójú fọ nǹkún ṣọkọ ẹ̀ nǹkún èṣe ọkọ ẹ̀ Alani àmọ̀ṣí máa pàlù rẹ. irunkurun sọkọ. nǹkún èṣe ọkọ ẹ̀. irunkurun sọkọ. irunkurun ṣe. dúnà kí ni wọ́n ṣàyàn wọn Ìjẹ̀bú táyé yín bẹ́lẹ̀gbẹ́ náà à ń sọ̀rọ̀ ọkọ̀ pọ́kọ̀ òṣìṣẹ́ ọ̀ ń sọ̀rọ̀ ọrùn ṣébíjọ F3 ni àbí wọ́n ṣerun yàn yín tó fi ń gbọ́rọ̀ ọ̀run débi dákun torí Ọlọ́run má dá sọ̀rọ̀ mi o. mo ti mọ fọ nígbìrọ̀ ọ̀gá máa kó rẹ náà àárọ̀ ẹ̀ fọkó repo wéèrè epo yẹn pé epo rẹ̀ tán náà kọ ẹ̀ èsì rẹ̀ ṣe. wo sọjọ́ abẹ́ǹkó o wọ́n pẹ́ kọ́rọ́ o ṣé n tó ń gbìyànjú àti sọ fún mi ní sí kó lè ní mi. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀yìn òun bẹ̀rẹ̀ náà mi fọ ṣé èmi ń pè ẹ̀ ní olè wéèmì ṣọlẹ̀ wéèmì ṣì gbé wíìrì èmi ṣe rẹ̀ máa ń jà wèrè nórun rẹ̀ máa sọ fọ onírun rẹ̀ gbérun bí ọbọ̀kan èdà èṣẹ̀wẹ̀. sórí nkọ̀kọ́ lé ẹ lẹ́yọ̀ ọ̀nà kí n tó wá fà bàbá di sọ́gbọ́. mo gbé o ọgbẹ́ mi Ojúmitọ́lá ọ̀rẹ́rìn tèmi ń ṣètò bí ó ṣe dá fáwọn méjèèjì ọ̀sìn rẹ́rìn. omi ṣètò bó ṣe máa da ara ẹ. bó ṣe máa dá fún mi ó ti dá kò sí wàhálà. ọgbọ́n orí burúkú rẹ̀ kó rẹ̀ kí n tó bá ẹ lọ́wọ́ jẹ́ kí n tó sọ dẹni tó lọ́wọ́ mọ́ ó ti dá bá yín lọ́ọ̀bù kankan mọ́. wo wọ́n fọwọ́ ìlọ ilé mọ́. gbẹ́kún ló lóko ní bí tàkúté ni yóò sojú èmi rẹ bóyá ń lọ àbí ní lọ ọ fọkùn wọ mi kò yàn yín ebi yóò tọ́ pago akúni àti wọ́ o àtẹ̀mí o àtọ̀gá àgbà tó ń gbénu léhùn ebi yóò pa gbogbo wa ni ìyẹn lọ́pọ̀ kankan mọ́. kébi pọ̀ gà máa rí dájú fọ́ dédé ń ro sọ ní bẹ́ẹ̀ pátápátá rí má délé sọ. wàá lọ kà ọ kàkú náà ni bọ́sẹ̀ mọ́ kàkí náà nu bọ́sẹ̀ mọ́ kàkí iye ayé náà. màlára rùn mára máa gbọ́kadà délé kó jẹ́ máa ruwá máa gbé délé amọ̀run má ṣe rẹ. lọ́wọ́ mọ́tò kọ́ gbé ọ lọ dànù àánú rẹ̀ ṣe mí lọ́wọ́ mọ́tò kọ́ gbé ọ lọ lórí burúkú lọmọ yìí sẹ́kẹ̀ sọ pé ó ti ká mi báyìí wọ́n ní repo 50 bay mo repo 15 bay ọ̀sẹ̀ ti yé mi.